Ya ilahi wa udati ya sami'an lidawati anta uli wa quwwati fi dhabi wa khairati Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhabi wa udati Bismika Allahu abutagi Beka hifudha likudwati Fawa tawfiqu munkidhi Min dhalami wa khairati Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhahabi wa khairati Innahu alimun jala wa Ororun bi asimati zadahu Allahu rabbuhu fi dhakai wa hikmatin Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhahabi wa udati yadhiyaru liqalbu wa'duhu laysa lahu lirashwati tashhadu li aridu annahu khisal wa ibrati Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhahabi wa udati Ya Raufa bi abudi ya maliya bi rahmati sidili maula ya rifuata tole omeko ole kose wate Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhahabi wa udati Rabbi fare amu ake ugberu asilu khairi wa nimati kule ake ugbagodo kula le binasirati Ya ilahi wa udati ya sami'an lidawati anta hauli wa quwwati fi dhahabi wa udati A'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim Alwazir akeugba gold ọmọ akeugberu mo tún dé Allahu ayaka sheikh báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wàwù ká wá náà ká mọ̀ dára wọn. báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wàwù ká wá náà ká mọ̀ dára wọn. ọba tó dá yàtọ̀run pẹ̀lú ètò kì í jọ mí lójú ọpọlọjọ ọpọlọlọ òye ju òye lọ tá a bá kọ tọ́píìkì lecture a máa dààmú àwọn tọpọlọ wọn ò tó nǹkan àmọ́ wọn tí wọ́n jìndò nínú mímọ̀
àwọn torí wọn pé bá ti kọ lecture wọn ti mọ ibi tí ó lọ fọ́ sí. ọmọ ìyá mi ẹrú Ọlọ́run kan pè mí ara àwọn alùsùnà ni ẹ jẹ́ kí n clear rẹ̀. ó jẹ́ nìkan tó wà nílùú òyìnbó ó pè mí ó ní sheik tọ́pìkì tẹ́kọ̀ yìí máa confuse mi ó máa disturb mi gan mo ní disturbance báwo ó ní mo trust yín pé do justification but mo ń ro ibi tẹ́ bá yọ ni mo kàn ń rò pé màá dọ́gọ́dẹ̀ yín níbi tẹ́ tó máa bá yọ lórí eléyìí. ọmọ ìyá mi gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share lógún lọ́gbọ̀n ẹ bá mi share rẹ̀ ẹ share rẹ̀ kó lọ jìnnà ẹ like ẹ comment ọba mi ó dá orí bò yín. Àmín. ó kéré pátá ẹ bá mi share rẹ̀ at least 10 times ẹ bá mi share rẹ̀ káàkiri gbogbo WhatsApp group gbogbo Facebook pages gbogbo àwọn friend yín lórí Facebook ẹ bá mi share rẹ̀ kó rìn jìnnà ọba mi ó dá orí bò yín. èyí tẹ́ bẹ lórí TikTok ẹ bá mi share. bàbá jẹ́ bọ̀ ká sọ wà wù ká wà náà ká mọ̀ dára wọn. mo sọ̀rọ̀ lórí topic ó easy láti kúrò nínú ẹ̀sìn kò easy láti kúrò nínú tribe tọ́lọ̀ ń dáhùn kálukú sí o. ìṣẹ́jú mélòó ni a fi ń pè sí tì ẹni tọ́lọ́wọ̀n bá nílò nínú ẹ̀sìn tí ń ṣe láàrin ìṣẹ́jú kan sí kejì ó ti bá tiẹ̀ lọ. àwa mùsùlùmí la gbàgbọ́ pé ọ̀gá orí burúkú tó lè kàn yàn láyé ni kò jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó lóun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ Ọlọ́hun lọ́dọ̀ àwa mùsùlùmí nìyẹn lọ́dọ̀ ẹlòmíì ẹni Ọlọ́run bá fi mọ̀nà ni ó mọ̀nà man yahdihillahu fahuwa al-muhtadi ẹni Ọlọ́run bá fi mọ̀nà ni ó dá ọ̀nà mọ́ o. ọmọ ìyá mi ẹ máa kíní kan dájú oríṣi nǹkan méjì kan bẹ group ni wọ́n ìkan bẹ nǹkan márùn ní bẹ nínú tàkọ́kọ́ yẹn ẹ̀dá ò ní control whatsoever lórí ẹ̀ Ọlọ́run ni ó control rẹ̀. nǹkan ẹyọ kan bẹ Ọlọ́run ni ó dá mọ́ nìyàn àmẹ́dá lè control rẹ̀ lọ síbi tó bá wù pẹ̀lú hujja àti àdìlà. ọ̀rọ̀ náà ń sọ fún wa nínú al-Qur'an Ọlọ́run jẹ́ ká mọ̀ yìí pé inna Allaha indahu ilmu sa'a. inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut inna Allaha alimun khabir. ọ̀rọ̀ náà ń sọ fún wa nínú al-Qur'an inna Allaha indahu ilmu sa'a. Ọlọ́run ní lọ́dọ̀ èmi Ọlọ́run ọba ló wà mímọ̀ nípa ọjọ́ tí ó kàn yín láyé. ẹ̀dá kan ò lè mọ ọjọ́ tójú ọ̀rọ̀ kan yín ẹ̀dá kan ò lè mọ the exact date ọjọ́ tí òjò ó bẹ̀rẹ̀ padà. wa yunazzilu inna Allaha indahu ilmu sa'a. ọjọ́ tí kìyàmọ́ ó dé táyé ó parẹ́ tí ò ní sí ẹ̀dá kankan láyé mọ́ Ọlọ́run ló mọ ọjọ́ tí ó ṣẹlẹ̀ o. bí àlá níjọ́ tí ó bá ṣẹlẹ̀ àbó ti ṣẹlẹ̀ ní idha waqa'atil waqi'a. laysa al-waqa'atu kadhiba. tó bá di ìgbà tí ọjọ́ kìyàmọ́ bá ṣẹlẹ̀ bí eré bí àwàdà ló ń kálukú ọmọ bíra wọn pé ṣé kìyàmọ́ ti yá dé náà ni ṣé kìyàmọ́ táwọn afáàn bí láyé sóńdódé. àkọ́kọ́ tó lè mọ̀ láyé o lè mọ ọjọ́ kìyàmọ́ inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha. àwọn meteorologist wọ́n study nípa òjò wọ́n lè predict òjò àwọn náà ó kọ síbẹ̀ pé May ó possible ni ìmọ̀ kan náà study débẹ̀. iye òjò tí ó rọ̀ láyé táyé ó fi parẹ́ Ọlọ́run lémi ni mo mọ̀ meteorologist ò lè mọ̀ yín. iye ìgbà tójò ò ní rọ̀ láyé iye ọjọ́ tójò ò ní rọ̀ láyé níjọ́ ayé ti bẹ̀rẹ̀ díjọ́ táyé ó parẹ́
Ọlọ́run lé mi Ọlọ́run ni mo mọ̀. It go beyond human comprehension. Ó kọjá òye ẹ̀dá. Ẹlẹ́ẹ̀kẹta wọ́yà. وما تدري نفس Inna Allaha indahu ilmu as-sa'a wa yunazzilu al-ghaytha. ويعلم ما في الأرحام. Irú ọmọ tí ó jáde nínú aláboyún Ọlọ́run lé mi ni mo mọ̀. Kì í sọ̀rọ̀ sex ọkùnrin àbóbìnrin kọ́ ni Kùránì wí. Táwọn afáàmọ́ ń tú sí pé Ọlọ́run ló mọ̀ irú ọmọ tí ó jáde ọkùnrin ni obìnrin ni Ọlọ́run ló mọ̀ scan náà mọ̀ to some extent at least to 85%. Scan lè mọ̀ àmọ́ ọmọ tí ń bẹ nínú aláboyún tó bá dáyé olóríire ni àbó lórí ìbú kò sí scan tí ó gbẹ̀yìn. Ọlọ́run lé mi Ọlọ́run nìkan ni mo mọ̀ ọmọ tí ń bẹ nínú aláboyún kádàrá tí ó lò bí ó ṣe rí lò èmi Ọlọ́run nìkan ni mo mọ̀. وما تدري نفس ماذا تكسب غدا. Ọba mi ní kò sí ẹrú náà kò sí ẹ̀dá náà tó wáyé tó mọ̀ gbogbo nǹkan tó fi wá mọ̀ kí ni ó ṣe ọlọ́la kí ni wọ́n náà ṣe. Ọba mi ní kò possible o lè mọ̀ tí ó ṣe ẹ́ lọ́la ó tiẹ̀ lè plan tí wọ́n ṣe pé tí mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe ni àjálù tí ó jálù ẹ̀ ò lè mọ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn wà. وما تدري نفس بأي أرض تموت. Ẹlẹ́ẹ̀karùn-ún Ọlọ́run ní ẹ gbọ́ kò sí ẹ̀dá náà tí ọmọ ibi tó wọn kù sí o. Kò sẹ́ni tó mọjọ́ kú ò ń bọ̀ wáyé akádàrá pé wàá wáyé ló mọ̀ kò sẹ́ni tó mọ déètì ìjọ tó wọn dáyé o. Kò sẹ́ni tó mọ déètì ìjọ tí ó kú ò láyé o. Ọwọ́ Ọlọ́run nìyẹn wà ọwọ́ Ọlọ́run nìyẹn wà tẹ̀síwájú. إن الله عليم خبير. Ọlọ́run lé mi Ọlọ́run nìkan ni mo mọ̀ gbogbo nǹkan tí mo tún ní information lọ́wọ́ tí màá fún yín. Àkọ́kọ́ ọmọ ìyá mi ò lè mọ̀ bí tí ó bí ọ o. Ọlọ́run ní dìtámì òbí tí ó bí yàn. Tí wọ́n bá fún kálukú l'opportunity àti select òbí tí ó bí ni. Mùsùlùmí ó mú ànábì wa Muhammad. Kírísítẹ́nì ó mú Jésù. Àwọn traditionalists àwọn náà mẹ́ni wọ́n bá believe pò ní ó kọrẹ́ ká jù láàrin àwọn. Ọlọ́run ò fi lé ẹ̀dá kan lọ́wọ́ ó lè dictate bàbá àtìyá tí ó bí ẹ Ọlọ́run ni ó dictate ẹ̀. Ó kọjá òye ẹ̀dá ó kọjá ń tó lágbára lé lórí ọmọ tó bí ìwọ kọ́ ló dictate ọmọ tó bí Ọlọ́run ni ó dictate ẹ̀ fún ẹ. Ẹlẹ́ẹ̀kẹta tó wá bí ọ̀rọ̀ wá ìlú tí wọ́n bí ọ sí ìran tó belong sí family tó belong sí tribe ẹ ìlú ẹ country ẹ kò sí lọ́wọ́ èèyàn Ọlọ́run ni ó determine ìlójú ó ṣòro láti change. Ọlọ́run ti máa pa ìran Yorùbá ni wọ́n lọ Akéwùgbà Gold ìran Haúsá ni wọ́n lọ Gùnmí ìwọ Ìgbò ìran báyìí ìran Ìgbò lọ. Ọlọ́run ní pin níta mú wáyé látọ̀run ni ó ṣòro yí ó kò easy láti change. Ẹ̀rí tọ̀rọ̀ ẹ̀sìn ọmọ Ádámù lè change ó easy fún ọmọ Ádámù láti change ọ̀rọ̀ ẹ̀sìn. Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní kullu mauludin yuladu ala fitra. Gbogbo ènìyàn tó wáyé wọ́n wáyé ní fọ́ọ̀mù pé àwọn lọ sin lọ́n láyé lọ́dọ̀ àwa mùsùlùmí gbogbo ẹni ó wáyé wọ́n ń bọ̀ wá látinú ìyá wọn níbọ̀ mùsùlùmí ni. Tùrálùwàlá ni wọ́n ṣe tí ìyá fi dàmíra wọ́n fẹ́ forí balẹ̀ fọlọ́npá wọn ó kírun lórí wọn fi wáyé. Àfẹni tí wọ́n bá suppression fún lókù ẹni wọ́n sì suppression fún wọn náà ó ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam táwa mùsùlùmí ní. Àmọ́ ń gbà tá a bá dáyé Ànábì wa ní illa àbàwáyì. Fa àbáwáwù yuhawwidanihi. Àwọn òbí ẹ̀ àwọn ni wọ́n lè change Islam tí ń gbé bọ̀ wọ́n lè change ẹ̀ mọ́ lọ́wọ́. Ó túmọ̀ sí pé ènìyàn lè change ẹ̀sìn ènìyàn ò lè change bíbí o ò lè change ìran rẹ̀ o ò lè change tribe ẹ̀ o ò lè change country rẹ̀. Òbí lè sọ ẹ́ di mùsùlùmí tó bá jẹ́ pẹ́sìn tó bá lọ́wọ́ ẹ̀ ni. Òbí lè sọ ẹ́ di Christian tó bá jẹ́ pẹ́sìn tó bá lọ́wọ́ ẹ̀ ni. Òbí lè sọ ẹ́ di traditionalist
tó bá jẹ́ pẹ́sìn tó bá lọ́wọ́ ẹ̀ ni ó easy fóbi láti twist ẹ lọ síbi ẹ̀sìn tó bá lọ́wọ́ ẹ̀ torí àkọ́kọ́ àwòkọ́ṣe ọmọ láyé àwọn òbí ni majority ẹni tí ń ṣẹ̀sìn lónìí tí wọ́n ń fọ́n mú bí ẹni pa àwọn lànàbí Ọlọ́run nítorí pé wọ́n bá òbí wọn lórí ẹ̀sìn tí wọ́n ń sìn yẹn ni wọ́n fi sìn 20% làwọn tán change ẹ̀sìn láyé wọn àpọ̀ tó nǹkan àmọ́ láti kékeré bá a ṣe bí wa wá sáyé ńlá ṣe ń continue ìyẹn ni ò fi yẹ ká báyé jẹ́ báyé bá ń bá bàjẹ́ lọ. bàráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká ṣọ́wọ́ wù káwa náà ká má dára wọn. ó easy láyé ìjọ́un láti change tribe kódà ń gbà ya nàbì sallallahu alayhi wa sallam. ó sì easy díẹ̀ náà ni kò easy tán torí ìran lárúbáwá wọn ní gbàgbé tribe tó belong sí ẹ̀yin tẹ́ ń bẹ lórí Facebook ẹ bá mi tẹ like and love kó jìnnà kó lè break holding traffic yìí ẹ wá bá mi share jìnnà kó lè break holding traffic kọ́pọ̀ èèyàn ó lè jàǹfààní wá sí i nílẹ̀ lárúbáwá títí tí ó fi dọ́là wọn àtórí pọ̀ gba Islam kan wá gbàgbé jìnzíyà rẹ̀ tribe tó belong sí kódà lọ́pọ̀ tíra wọ́n máa ń kọ síbẹ̀ pé wàkọ́lá Muhammadu Arabiyu Muhammadu tọjọ́ mọ́ lárúbáwá sọ báyìí gbogbo àwọn àfa ńláńlá orúkọ ọ̀ràn wọn ni a fi pè wọ́n wọn ìjà kúrò lára wọn kábàsọ̀ tilẹ̀ lárúbáwá baba Sheikh Adam Abdullahi Al-Alori ọmọ Ìlọrin wọ́n jọyìn rẹ̀ mọ́ Ìbàdàn náà jọyìn tiẹ̀ alẹ́ ẹgbàáwí ọjọyìn tiẹ̀ Èkó ọjọyìn tiẹ̀ kámọ́ tí ì sọ àwọn àfa ńláńláńlá tó jẹ́ pé majority wọn afẹ́ ẹ̀ mọ́ orúkọ wọn mọ́ afẹ́ ẹ̀ mọ́ Imam Shafi'i Idris lórúkọ ẹ̀ ìlú tí wọ́n bí òun kálukú sí Imam Ghazali ìlú Ghazal ni wọ́n ti bí wọ́n pẹ̀lú ẹ̀ mọ́ afẹ́ ẹ̀ mọ́ rántí orúkọ ẹ̀ mọ́ àìmọye àwọn afá àgbà nínú Islam tó jẹ́ pé àwọn ni wọ́n gbé orúkọ ìlú wọn ga afẹ́ ẹ̀ mọ́ orúkọ tí wọ́n gan mọ́ Imam kí ló pé Imam Bukhari ìlú bí tá a ti bí Imam Bukhari là ń pè èèyàn mélòó ló mọ orúkọ Imam Bukhari mọ́ ta ló wá fẹ́ sọ fún mi pé orúkọ ìran tribe tó ti jáde kọ pàtàkì ìlú rẹ̀ ó pàtàkì ìdílé rẹ̀ ó pàtàkì ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ bila daka kọdímùá aláàkúlè balidàtì. wàmí ní ajílíyà àfùtìrù wàmí ní ajílíyà súnmi. tó o bá jẹ́ ọmọ àlè ìlú tí a ti bí ẹ kọdímùá aláàkúlè balidàtì jẹ́ kó pàtàkì sí ẹ ju gbogbo òní yòókù tí ń bẹ láyé lọ. gbàwẹ̀ nítorí ìlú rẹ sínú nítorí ìran rẹ. wàmí ní ajílíyà àfùtìrù wàmí ní ajílíyà súnmi. àsọ̀bíyà racism tribalism ó ní Islam tako ká máa fi ìran kan bá ìran kan jà ká máa pàtàkì ìran tiẹ̀ kó fi máa wá báyé àwọn ìran míì jẹ́ that is racism ká ẹ believe pé ìran kan lè dáa jà wọn kan lọ that is racism ìyẹn ní Islam tako Islam ò ní kó ọmọ fẹ́ràn ìran rẹ o Islam ò ní kó ọmọ fẹ́ràn family ẹ o ẹ̀sìn Islam odidi kan ní ẹni tó fẹ́ pa ẹ̀sìn tì láàrin ìṣẹ́jú kan sí kejì tó bá ti rò ó tí ṣàìtọ́nù kó sí lẹ́mìí òun ọ̀sẹ̀ sí mọ́ kí ló ń ṣe inú ẹ̀sìn má yẹ èèyàn tó ti kó inú ìsìláàmù ni nítorí kankan kí lè rí fi wọ́n ṣe má yẹ èèyàn tó ti kó inú christianity kí lè rí fi wọ́n ṣe má yẹ traditionalist tó ti pẹ̀sìn yẹn tì kí ni wọ́n rí fi wọ́n ṣe ó easy láàrin ìṣẹ́jú kan sí kejì má bá iná gọ́mdọ́tà àìní wá tí bá a tẹ̀ á. Yughayyiru min hali ila hali. Yughayyiru min hali ila hali. Ó easy láti change ẹ̀sìn fẹ́ni tó bá wù bẹ́ẹ̀ bóyá tọ́lọ́ ń fẹ́ lead lọ àlìjẹ́nnà tàbí tọ́lọ́ ń fẹ́ lead lọ náà ẹ̀sìn easy láti change ìlú Islam
ní àti lè gbé dájọ́ lẹ́ni tó change ẹ̀sìn lórí yóò dẹ̀ ní àwọn sùúrùtù tán gbọ́dọ̀ tẹ̀lé kì í ṣe ìlú tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀sìn ló dominate bí tiwa kò ló arrest èèyàn wàá fìyà jẹ wàá gbé hádù lé lórí torí pọ́lọ́wọ́n ò ṣe Islam mọ́ ó tọ̀ wọ́n pẹ̀lẹ́ wọn o wọn kì í mú yàn tó bá jẹ́ Yorùbá tó lòun ò jẹ́ Yorùbá mọ́ Haúsá lòun lọ jẹ́ wọn kì í mú yàn pé ọmọ jẹ ntí ó bá wí ó bá wí ó di ẹ̀yìn 2 decades 20 years kí àwọn ọmọ rẹ̀ ó tó lè máa darapọ̀ mọ́ àwọn tọ̀hún káwọn tọ̀hún náà tó máa mójú kúrò níbi pé àlejò ni ẹ́ àìgbọ́ ọ̀rọ̀ yé ní ká máa sọ wípé tó bá jẹ́ mùsùlùmí innamal mu'minina ikhwa tó bá délé Haúsá lọ́dọ̀ àwọn Haúsá bó bá ti ń jókòó Islam ilé lọ́mọ wá ilé wo lọ́mọ wá ó gbélé Haúsá ni àbó òbí àwọn tó ń bẹ́ẹ̀ wàláì mo fi Ọlọ́run búra kírísítẹ́nì tó jọ máa lu wọn nílé Haúsá tó bá nídìí nǹkan nínú nǹkan ìlú ìwọ tó jẹ́ mùsùlùmí náà nídìí nǹkan nínú nǹkan ìlú wàláì wọn ò fún kírísítẹ́nì yẹn tó jẹ́ ìran wọn kan tó rántí wọn tó jẹ́ mùsùlùmí. bó ṣe rí ní gbogbo ní majority ilẹ̀ Lárúbáwá nìyẹn bó ṣe rí majority ìlú òyìnbó nìyẹn àìrìn jìnnà láìra bukọ ọ̀kẹ́rẹ́ majority àwọn tó jẹ́ pé ẹja anú agolo ni wọ́n kọjá anú agolo sardine tí wọ́n jù wọ́n sí ibẹ̀ náà ní àròpáyé parẹ́ sí wọ́n mọ̀ fẹ́ ájú pẹ̀lú àwọn tí wọ́n rí ọ̀tún rí òsì wò wájú wẹ̀yìn. Yorùbá jáwárì limi láwà bóbi. ládàáni náà sùnmí máa yá àbòdò lè wà sànà. ládàáni náà sùnmí máa yá àbòdò lè wà sànà. àfààní Yorùbá jáwárì limi. Yorùbá jáwárì limi. mélòó. láwà bóbi. ní diamond ọ̀rọ̀ ní gold ọ̀rọ̀ tí ń bẹ níkùn mi tí ń bẹ lọ́pọlọ mi lọ́wọ́ àbúbí tí ń bá ní màá fi gbogbo ẹnu sọ gbogbo ẹ̀ jáde. lẹ́kìlẹ́lẹ́ àǹtàmí máa yá bòdúlí wà fànà ládàáni náà sùnmí máa yá bòdúlí wà fànà. tí ń bá ní kí n fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ ọpọlọ ọ̀rọ̀ làákàì ọ̀rọ̀ ọgbọ́n t'Olúwa fún mi tí ń bá ní kí n sọ jáde ọ̀pọ̀ èèyàn ó sì pè mí lẹ́lẹ́bọ àti ìdẹ́lẹ́fù kan gan náà ni a ti ń tàgé wa lẹ́lẹ́bọ ìfà nítorí òdodo ọ̀rọ̀ tá a rí ànábì táwa láàtẹ̀lé ànábì máa fẹ́ràn ìlú ẹ̀ ẹ bá mi pe gbogbo ẹni tó ní kí mùsùlùmí ilẹ̀ Yorùbá kó máa bá kírísítẹ́nì jà kí kírísítẹ́nì ilẹ̀ Yorùbá kó máa bá traditionalist jà ẹ pè wọ́n jáde kán wá gbódodo ọ̀rọ̀ níjọ́ tí ànábì fẹ́ jáde nílùú Mẹ́kà wọ́n pasecute ẹ̀ ni wọ́n fi ara ní ànábì àti gbogbo àwọn tó tẹ̀lé à ń wò pé ó possible kó jẹ́ pé òjò ńlá tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbàdàn bóyá ló ń hold traffic a lè tí ì sọ wípé holding ni bẹ̀ síbẹ̀ ẹ bá mi máa keep on sharing keep on pressing like a love nígbà tá ànábì fẹ́ jáde ta ló nífẹ̀ẹ́ ìlú rẹ̀ tó ànábì ànábì máa nífẹ̀ẹ́ ìlú rẹ̀ gan ni kò máa jọ ìwọ tó ní bí ìlú rẹ̀ bá lè bàjẹ́ ó bàjẹ́ Islam ló kàn ẹ́ o ò lè practice Islam lórí afẹ́fẹ́ orí ilẹ̀ yìí náà ló ti practice ẹ̀ bọ́lọ́mọ̀ bá fààyè gbà ẹ́ èèyàn díẹ̀ lọ́lọ́run fààyè gbà nínú ràn mí kí ló dé tá a ṣe sùúrù ànábì bu èrú pẹ̀ lọ́wọ́ báyìí ó fẹ́ jáde nílùú Mẹ́kà ànábì wá dé ẹnu bọ́dà lù ojú ń ro ànábì láti fìran rẹ̀ sílẹ̀ ojú ń ro ànábì láti fìlú rẹ̀ sílẹ̀ tí kìíní yẹn bá ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì òjò ń rọ̀ rẹpẹtẹ ń bí báyìí but mo believe pé kò yẹ kí rúùfù wa ó jẹ́ káriwo yẹn wọ́n hàn tó nǹkan tó bá jẹ́ pọ́ clear ẹ bá mi type síbẹ̀ pé ẹ̀ ń gbọ́ wa clearly káriwo òjò ọ̀wọ́lé ẹ bá mi type síbẹ̀ ànábì wa fẹ́ jáde nínú òlù ànábì wa bu èrùpẹ̀ Mẹ́kà ó wá bu dání báyìí ànábì wa ní ya ardọ Mẹ́kà mo pè rẹ lẹ Mẹ́kà wallahi innaki la khayru ardillah
mo fọlọ́n búra nínú erùpẹ̀ tọ́lọ́n fẹ́ràn jù láyé ni wọ́n ilẹ̀ Mẹ́kà yìí wà. ilẹ̀ Mẹ́kà ìlú tí èmi fẹ́ràn jù, ilẹ̀ tọ́lọ́n fẹ́ràn jù, ìlú tẹ̀mí ànábì gan fẹ́ràn jù, ìwọ erùpẹ̀ ilẹ̀ Mẹ́kà yìí ni, ìwọ erùpẹ̀ ilẹ̀ Mẹ́kà yìí ni. wàláwùlá anni ukhrijtu minni. ànábì ni wàláwùlá anni, tí kì í bá sí ọlá pé àwọn ọ̀tá ni wọ́n fọ́ọ̀sì mi jáde kúrò lórí rẹ̀ erùpẹ̀ yìí, wallahi ma kharajtu. mi ìbá ti jáde, mi ìbá ti jáde, mi ìbá ti jáde. ànábì ń wí, omi sì lérò lójú ẹ̀ kó fẹ́ kúrò nínú ìlú ẹ̀, wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹ̀ jáde. kí ló fẹ́ pa ànábì lẹ́kún nínú ìlú tó jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n rúlẹ̀ nígbà yẹn, àwọn traditionalists àwọn ni ń ṣèjọba ilẹ̀ Mẹ́kà gbà yẹn. wọ́n ti bí ànábì Ibrahim tó kọ́ Kàábà bó ṣe kọ́ sí kọ́ ló wà mọ́ nígbà yẹn. ànábì Ibrahim ń sin lọ nínú Kàábà ni, àwọn ti sọ di ilé òrìṣà láyé jọ́hun. gbogbo ẹni tó jẹ́ olórí Mẹ́kà àgbà náà kò sẹ́ni kankan tó ti gba Islam. síbẹ̀ ànábì ò fẹ́ kí ìlú òun bàjẹ́. ànábì wa sọ pé yahardan Mẹ́kà, ilẹ̀ Mẹ́kà, erùpẹ̀ Mẹ́kà, erùpẹ̀ tọ́lọ̀ ń fẹ́ràn, erùpẹ̀ tèmi náà fẹ́ràn jù, mo fẹ́ràn rẹ̀, wallahi tí ò bá ti pẹ́ lémi jáde nù rẹ̀ ni mi lè jáde. ànábì tá tẹ̀lé nìyẹn, ó fẹ́ràn ìlú ẹ̀ dópin. ọjọ́ méjì kan bẹ́ẹ̀ nù gbèsè ayé ànábì, ọjọ́ tínú ẹ̀ dùn jù, ọ̀kan nínú ọjọ́ tínú ànábì dùn jù, ọ̀kan nínú ọjọ́ tínú ànábì bàjẹ́ jù, ọ̀rọ̀ ìlú rẹ̀ ló fa méjèèjì, ọ̀rọ̀ ọ̀ràn rẹ̀ ló fa méjèèjì. níjọ́ tí wọ́n lé ànábì jáde lu Mẹ́kà, inú ànábì bàjẹ́. níjọ́ tí ànábì dunnú jù, níjọ́ àmọ̀lẹ̀ fàtẹ́yì tí ànábì wọ̀ lu Mẹ́kà padà tó kọ́ńkù àlu Mẹ́kà, ọjọ́ yẹn bẹ́ẹ̀ nú ọjọ́ tínú ànábì dùn jù. ànábì celebrate pé òun wọ̀ lu Mẹ́kà pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìdùnnú, àtà tó jẹ́ wípé gbogbo àwọn kèfèrí, gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ọgbà náà, tí wọ́n jẹ́ traditionalist, tí wọ́n lé ànábì jáde, gbogbo àwọn tó jẹ́ baálẹ̀ ọba nínú wọn, ànábì ni mo forgive gbogbo yín unconditionally. ànábì wa ń sọ man dakhala dara Abi Sufyan fahuwa aminun, ẹni ó bá wọlé Abu Sufyan tó náà jẹ́ kan náà àwọn olórí ẹlẹ́bọ fahuwa aminun, ó dẹ́ni ìfọ̀kànbalẹ̀, bó ṣẹ̀ wá ní béèrè lọ́wọ́ ẹ̀ mọ́. ẹni ó bá wọlé lágbájá, ó dẹ́ni ìfọ̀kànbalẹ̀. ẹni ó bá wọlé baálé àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ báyìí tó náà jọ lórí ìlú, ó dẹ́ni ìfọ̀kànbalẹ̀, àní béèrè lọ́wọ́ ẹ̀. níbo lẹ́yìn ti rí tiyín tẹ̀ ń yẹ̀yẹ́ ọba yín? ànábì ṣàpọ́nlé ọba àlú ẹ̀ tí kìí ṣe mùsùlùmí. ta lẹ́yìn tẹ̀yìn yẹ̀yẹ́ ọba àlú yín? bọ́ba àlú yín bá jẹ́ kẹfì tó bá jẹ́ ẹlẹ́sìn míì jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin kọ́ lẹ dá, Ọlọ́run ló dá. ẹni Ọlọ́run pè lórí yín nù. ká máa wá sọ wípé gbogbo ìlú kọ̀ọ̀kan, ìlú tí mùsùlùmí bá wà, ọba tí ọba ti bá yín ṣe Islam, ẹ declare pé kì í sọba yín. ṣé káwọn ẹlẹ́sìn Christianity náà káwọn náà declare ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀? káwọn traditionalist náà káwọn náà declare ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀? kọ́ba mẹ́ta ọmọ bẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, kó kálukú ọmọ di sóòmù ọba tí kì í sọba ẹlẹ́sìn rẹ̀. nílùú Ìbàdàn, mùsùlùmí bẹ́ẹ̀, kírísítẹ́nì bẹ́ẹ̀, traditionalist bẹ́ẹ̀, kí mùsùlùmí bẹ̀ kán declare pé no, ìwọ ìsọba wa àyànbá mi. àwọn traditionalist kan náà declare ọba mi. chaos kọ́ ní bọ̀, sógun kọ́ ní bọ̀, sẹ́lùfẹ́ túká kọ́ ló ń bọ̀ yẹn. ẹ jẹ́ ká máa ro ń tábà wí dáadáa. ẹ jẹ́ ká máa ro àlàáfíà ló pàtàkì. àlàáfíà ní Islam gbé wa, àlàáfíà ló jẹ́ Islam. ẹ má jẹ́ ká sọ dẹ̀sìn wàhálà. Ìsìlámù ló kó wa jọ, ká ṣe ta ni má ṣe tú wa ká, káwa náà máa hùwà tí ò dáa, ká lè gbádùn ara wa. Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. ìlú tí a ti bí ẹ ò gbọ́dọ̀ yẹ̀yẹ́. ẹ wá dúró tí Ànábì sọ nípa àwọn tó bá gé igi nílùú Mẹdínà fa, igi lásán tó bá gé lọ kàńtà Ànábì sọ nípa ẹ. ìlú tó ń gbé
tó ti ń rí jẹrí mu ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Méjèèjì ló pàtàkì, méjèèjì ló pàtàkì. Ẹni wí àtọ́ bá ti bá rẹ̀ tó ń jẹ tó ń mu tó ń rí sẹ́sẹ̀ ń bẹ̀ má bẹ̀ lọ́n kí irú yẹn ó bàjẹ́ o. Ìlú tí wọ́n ti bí ẹ ò gbọ́dọ̀ bẹ̀ lọ́n kó bàjẹ́. Yorùbá já wárí limi. Láwọ̀ àbòbè ládẹ́ni náà sùnmí máa yàbùdó lé wà fànà. Ládẹ́ni náà sùnmí máa yàbùdó lé wà fànà. Bilal al-Abasi ẹni tó jẹ́ apẹ̀rún àkọ́kọ́ ànábì tí bá ń pe ìrun báyìí omi ò lérò lójú gbogbo àwọn tí ń gbọ́ ìrun pípé yìí. Inú ànábì máa ń dùn tí Bilal bá ń pẹ̀rún. Kì í wá ṣe lárúbáwá èèyàn dúdú ni, ọmọ Ethiopia ni, ọmọ Ethiopia ó ní Bilal. Wọ́n kó lẹ́rú lọ lẹ̀ lárúbáwá kí Islam ó tó dé ni. Abubakar ló rà lẹ́rú lọ́wọ́ olówó ẹ̀ tó fẹ́ pa nítorí polówó ṣe Islam. Nígbà tá Nábì wá jáde láyé, ìrun tí Bilal pè kányìn nílùú Medina ní ìrun ọjọ́ tí wọ́n gbé bọ́dí Ànábì síwájú báyìí. Wọ́n fẹ́ kírun sá Nábì la. Àsìkò zuri wá tó, wọ́n wá ní ká pèrún. Bilal wá pèrún tó bí ṣe pé ó dí àrìn kan kò rí irun yẹn pèdé lẹ̀, omijé gba ojú ẹ̀ ni. Ó pe irun náà, Allahu Akbar, Allahu Akbar, ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammad. Kò lè pe Muhammadu yẹn délẹ̀ tọrọ wo pé Muhammad òjíṣẹ́ náà níwájú wa ìta fẹ́ kírun sí la. Omi ẹkún ni Bilal ló fi parí irun tó pè jọ náà. Wọ́n wá yan Abubakar pé kó jẹ́ olórí lẹ́yìn Ànábì. Gbogbo èèyàn ń lọ ṣe báyà, wọ́n lọ pay allegiance fún Abubakar. Tipátipá ó ní Bilal fi lọ. Tó ti bó ṣe jẹ́ olówó ẹ̀. Ó lẹ́ni tí mo gbàgbọ́ jù láyé ló ti lọ yìí. Ó lóun ò tún pèrun lẹ́yìn ẹnìkan mọ́ nílùú Medina yìí. Nígbà wọ́n sìnkú Ànábì tán Bilal kó ẹrù ẹ̀, ó kó fámílì ẹ̀. Ó lóun ò gbélu Medina yìí mọ́. Kò sí bọ́ wọn ṣe máa rántí Ànábì tẹ́mi òun ogun torí ìbànújẹ́ ọmọ pọ̀ lẹ́mi òun. Ó wá lọ sí ìlú Turkey, ibẹ̀ ló ń padà lọ gbé. Ó wá dìgbà tí àgbà ń dé sára Bilal. Ó wá pe ìyàwó ẹ̀, ó pe ọmọ ẹ̀. Ó ní ẹ máa wá padà lọ sí fámílì mi, ẹ wá lọ ìlú mi, ẹ wá lọ ọ̀ràn mi tí wọ́n ti kó mi lẹ́rú jáde. Tẹ́ bá dé ìlú báyìí ní Ethiopia, ẹ béèrè ìlú báyìí, ẹ béèrè ìran báyìí, ẹ fún wọn láwọn orúkọ àwọn bàbá àgbà yẹn. Tẹ́ bá débẹ̀, ẹ jẹ́ kán mọ̀ pé Bilal tán kó lẹ́rú lọ́njọ́ sí ẹ̀yin lọ́mọ ẹ̀. Ẹ̀yin ẹ má kú sílẹ̀ lárúbáwá, ẹ má kú sílẹ̀ Turkey, ẹ padà síran mi, ẹ máa lọ gbé bẹ̀. Ẹ fi èmi lẹ̀, èmi fi bọ́dì mi àtayé mi, ẹ jẹ́ kí n bùn ilẹ̀ Turkey. Ló fi jẹ́ pé ilẹ̀ Turkey ni Bilal kú sí. Gbogbo àwọn ọmọ àtìyàwó ẹ̀ wọ́n padà sí Ethiopia ni. Ta ni wọ́n tíran rẹ̀ òjò ẹ lójú? Ẹlòmíà ní bíran Yorùbá bá bàjẹ́ ó bàjẹ́, Islam ní tiwa, sọ yẹ kí ní ìwòsàn. Ó tiẹ̀ easy láti change nígbà ayé àwọn Ànábì. Bó tiẹ̀ jẹ́ pé wọn ní já orúkọ ọ̀ràn rẹ̀ kúrò lára ẹ̀. Kò í sì mọ́ láyé òde òní. Láyé tó everybody ti ní means of identification. Ó ti ní passport, ó ti ní biometric, ó ti tẹ̀ka, ó ti tẹ̀ka, ó ti ní NIN, National Identity Card. Kò síbi tó dé láyé tó bá tiẹ̀ darapọ̀ mọ́ wọn tó gbàwé ìgbélú kì í sọ̀rọ̀ ọdún márùn-ún, kì í sí ọ̀rọ̀ 5 years lótorí ìwé ìgbélú gbà ní UK, lótorí gbà ní US, lótorí gbà ní Canada, lótorí gbà ní Israel, lótorí gbà ní Saudi. Kì í sí ọ̀rọ̀ ọdún márùn-ún ní lótorí ìwé ìgbélú gbà. Ìwé ìgbélú tí wọ́n wá fún ẹ yẹn kò tí ì sọ ẹ́ dọmọ onílùú. Ìwé máa gbélú ni kò tí ì dọmọ onílùú. Lọ́jọ́ tó bá dáràn tó kọjá yẹ ni wọ́n reverse ọ pé lọ́wọ́ passport America tí wọ́n bá fún ẹ ní international passport America tán
tí wọ́n bá kọ orúkọ ẹ̀ síbẹ̀ lọ́wọ́ ti UK ìlú tó ti wá kó o tó dọmọ Amẹ́ríkà tí wọ́n fún ẹ níwèé wọ́n tún kọ síbẹ̀ pé ọmọ ìlú báyìí ló ṣe. ṣe lérò pé easy nífa kíyàn ló wọn pa ìran òun ti òun lọ ọ̀ràn míì bó bá délé Haúsá wọn á padà pa ẹ́ nítàn. Ìsìlámù ló kó wa jọ kẹ́yìn àṣetánì má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. mo ti sọ láti bẹ̀rẹ̀ pé ẹ máa bá mi tẹ like and love ìgbà tá a ti bẹ̀rẹ̀ wá sí mo mọ̀ pé wọ́n hold the traffic ọ̀pọ̀ èèyàn tó máa ń go wá sí wa ni wọn ò rí notification n tó funny Facebook méjì lèmi gan ní second Facebook mi ò rí notification tá à ń ṣe ìyẹn ni ò ní jẹ́ ló jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀ èèyàn tí ó pọ̀ lórí traffic àwọn kan hold the traffic ni nítorí náà ẹ máa bá mi share jìnnà ẹ máa bá mi tẹ like and love ẹ má jẹ́ kọ́wọ́ wọn kúrò ńbẹ̀ kí wọ́n má lè flag lecture yìí down. Ìsìlámù ló kó wa jọ kẹ́yìn àṣetánì má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. Al-Qur'ani ni inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu. Ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin aw untha. Ọlọ́run lẹ́yìn ọmọ Ádámà ìgbà t'Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ò dárúkọ mùsùlùmí kò dárúkọ ẹlẹ́sìn Christianity Ọlọ́run ni mo pè yín ènìyàn inna khalaqnakum min dhakarin aw untha èmi Ọlọ́run ni mo dá yín látara ọkùnrin kan àti obìnrin kan wa ja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu. Ọlọ́run lèmi Ọlọ́run ni mo dá yín ní ìran ẹbí ìlú Ọlọ́run lèmi ni mo ṣe yín bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá a dára yín mọ̀ for means of identification kẹ́ ẹ lè dára yín mọ̀ Ọlọ́run dá ojú fún wa kó yàtọ̀ síra wọn ká lè dára wa mọ̀ Ọlọ́run dá èdè ẹnu wa kó yàtọ̀ ká lè láṣìírí torí káṣìírí ó lè wà láàrin ìran kan sí ìran kan kó má jẹ́ pé gbogbo ohun tí tribe kan bá sọ tribe kan ó tètè gbọ́ lọ́lọ́run fi fún wa ní language tó yàtọ̀ lè ta àárọ̀ fún Inna akramakum indallahi atqakum. Inna Allaha alimun khabir. ọmọ ìyá mi kí ló ṣe wá ìran Yorùbá tá a lè jọ gbé pọ̀ ọ̀rọ̀ Yorùbá máa ń ta mí lára torí pé Yorùbá lọ́lọ́run dá mi àní Sókótó ń bẹ ní ilẹ̀ ò dá mi sí Ó dá mi sí. ó dá mi sí ọba olúwa mi Saudi ń bẹ ní ilẹ̀ ò dá mi sí Ó dá mi sí. ó dá mi sí ọba olúwa mi Yorùbá tó dá mi sí rèé ọba olúwa mi ìlú aládé ìlú olóyè kárí ayé má ṣe já ti gbé ibẹ̀ mi ò ṣòro. Àmì o má ṣe já ti gbé ibẹ̀ mi ò ṣòro. Má ṣe já ti gbé ibẹ̀ mi ò ṣòro. Má ṣe já ti gbé ibẹ̀ mi ṣòro. Má ṣe já ti gbé ibẹ̀. Afani shaganta na fusaka fima lasta tudiriku. Takunu lillahi madha natalqahu. Takunu lillahi madha natalqahu. Ọ̀tọ̀ ni àsọ̀bíyà mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni tribalism ọ̀tọ̀ ni racism Islam ò fẹ́ tribalism bẹ́ẹ̀ Islam fẹ́ kó gbé ìran rẹ ìdílé rẹ orúkọ ẹbí rẹ Islam fẹ́ kó gbé sókè báyìí bó o bá ti ń gbé Islam sókè báyìí máa gbé ìran rẹ náà pẹ̀lú ẹ̀ kí méjèèjì ọjọ́ máa lọ sókè. Ṣàgẹ́lì tẹ́lẹ̀ fún sàkàfì mọ́ lásà tó dèrè kó. Takunu lillahi madha natalqahu. Takunu lillahi madha natalqahu. Àwọn orílẹ̀-èdè kan bẹ láyé ogun ẹ̀sìn ló sọ wọ́n dèrò ẹ̀yìn. Kódà àwọn míì ń bẹ tẹ́ ń wò pé òkè ni wọ́n wà lẹ́nìí tí ò bá sí ogun ẹ̀sìn tí wọ́n fara kọ́ ni wọn bá ti rúlu ayé ti pẹ́. Mo wò ó lọ mo wò ó bọ̀ nínú ìwé ìtàn ìwọ náà lọ Google ẹ̀
àwọn orílẹ̀-èdè tí ogun ẹ̀sìn tó fà wọ́n sẹ́yìn tí wọ́n ò tètè gòkè nínú wọn ni Greek war tí wọ́n jà ń jọ sí ogun ẹ̀sìn ni ó fa ilẹ̀ Greek sẹ́yìn dòní àárọ̀ ìjà ilẹ̀ Israel àti Palestine wọ́n ti ń ja ìjà yẹn ń sìn kì í ṣe ọ̀rọ̀ sẹ́ńtúrì méjì kì í sọ̀rọ̀ sẹ́ńtúrì méje bí ìran Israel ò bá ṣe dàgbà tó láyé bí Palestine ò bá ṣe gòkè tó láyé ogun ní fàlú méjèèjì sẹ́yìn nínú àwọn ìlú bẹ́ẹ̀ ó ní àwọn Pakistan ìjà Pakistan àti India ìlú méjèèjì jọ fẹ̀gbẹ́ tira wọn ni ogun ẹ̀sìn kó sí wọn láàrin India lè rúùlù ayé nítorí pé wọ́n sound technologically tí wọ́n bá sọ̀rọ̀ technology láyé òde òní aṣíwájú ní India wà ogun ẹ̀sìn àtijọ́ ìtìyàn ti jà kò tán lára wọn dọ́là tí wọ́n bára wọn jà odidi kọ́ńtì kan odidi ìran kan tí wọ́n sọra wọn dọ̀tá ara wọn lára rú ogun bẹ́ẹ̀ Nàìjíríà ò bá ti gòkè kọjá báyìí Nàìjíríà wà ní orílẹ̀-èdè tí wọ́n kọ pé ogun ẹ̀sìn ló fà sẹ́yìn tí ò jẹ́ kó progress tí ò jẹ́ kó dépò àgbà tí ò jẹ́ kó jẹ́ pàtàkì láyé corruption ó ságọ́sá bí ogun ẹ̀sìn ni tí ò bá sí ogun ẹ̀sìn ni gbogbo wa ò bá lè jọ pariwo mùsùlùmí ó pariwo kírísítẹ́nì ó pariwo traditionalist ó pariwo ẹ̀yin ìjọba ẹ̀ má pa wá lágbájá ó mọ̀ báyé jẹ́ bó o ṣe ń ṣèlú yìí kọ́ àbá ti jọ wí bẹ́ẹ̀ bẹ̀tù mùsùlùmí ó máa wò pé èèyàn mi ni àlèbàjá kírísítẹ́nì ó máa wò pé àwa là ń bẹ́ẹ̀ lásìkò yìí àlèbàjá traditionalist ó máa gbé ẹ̀já wò ṣe ti àtán nígbà àbá ṣe ti àtán ogun ẹ̀sìn ó jẹ́ kan nù major point tí ò jẹ́ kí Nàìjíríà ó gòkè àgbà dòní àárọ̀ yìí wọ́n ń pè kan ní Buddhist uprising àwọn Buddhism ogun ẹ̀sìn ló fà lù wọ́n sẹ́yìn dòní àárọ̀ yìí Chinese wọ́n ja ogun ẹ̀sìn fún tó lé ní bí 100 ọdún Chinese ò kúrò lójú kan náà wọ́n ń gbára yìí bẹ́ẹ̀ ṣe ìjọba alágbára ayé tó until 1970 something tí Chinese pa ogun ẹ̀sìn tì tí wọ́n wá ní kọ́ńkálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ lábẹ́lé ẹ má fẹ̀sìn dàlú warú mọ́ ìgbà yẹn ni Chinese tó grow Chinese wá dá lágbára ayé lẹ́ni lẹ́yìn ogun ẹ̀sìn tó ti dè wọ́n mọ́lẹ̀ for more than 300 years ẹni tí ò mogun ní fogun ṣeré ogun yìí ṣẹ̀kú àtàkàrà ẹ̀yin tẹ̀ ń fẹnu pogun ẹ̀yin tẹ̀ ń fẹnu péjà tẹ̀ bá rí mòpó lásán ẹ̀ kàn lùgbó lára rú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ òní Lebanese wà Lebanon wọn bá ti ga jù bẹ́ẹ̀ yẹn lọ ogun ẹ̀sìn ni ó fà wọ́n sẹ́yìn bákan náà ní Iraq àti Iran ní potentiality àti control ayé ìjà ẹ̀sìn láàrin àwọn méjèèjì ó sì ń fà wọ́n sẹ́yìn bí Iran ṣe strong tó when it come to military power wọn àti ìrókèdè tán nítorí ìjà ogun ẹ̀sìn Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú kí la máa jẹ́ wá làwọn bẹ̀bẹ̀ kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá o kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ẹ sọ fún wa in open language kí lẹ fẹ́ gan ẹjẹ́ àmọ́ tẹ́ fẹ́ kíní kan sure mùsùlùmí ò lè dá ìlú kan declare àmọ́ bí ayé bá dé pé ìlú Islam ni ìlú tó ti exist àfi ìlú mi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ lóko kírísítẹ́nì ò lè declare ìlú kan níbi ayé lajú dé nílùú tó ti exist kán wá declare rẹ̀ pé ìlú tiwa ó di ìlú Christianity kò possible tí wọ́n bá dá ìlú mi tẹ̀ lóko àwọn traditionalists níbi ayé lajú dé wọn tó bẹ́ẹ̀ kan sọ pé ìlú tiwa ìlú báyìí ni àfẹ́ ẹlẹ́sìn mi ń bẹ níbi ayé lajúdé tẹ́ bá lọ tẹ ìlú mi lókù super glue lọ́lọ́run fi lẹ̀ wá pọ̀ lẹ̀ Yorùbá o ẹ má jẹ́ kí nǹkan míì kó wá kó sí aláàrin kó wá dọ̀tá ara wa ó lójú ẹbí tẹ́ẹ̀dé ńlẹ̀ Yorùbá tẹ́ẹ̀ ní bá mùsùlùmí tẹ́ẹ̀ ní bá Christian tẹ́ẹ̀ ní bá traditionalist tẹ́ẹ̀ bá nínú immediate family ẹ bá nínú extended family kí ló dé tí gbogbo wa fẹ́ dọ̀tá Kurani ò ní ká bára wa ṣọ̀tá Bíbélì ò ní ká bára wa ṣọ̀tá traditionalist ò ní ká bára wa ṣọ̀tá kí ló dé tẹ́ fẹ́ sọ wá dọ̀tá ara wa kí ló dé tẹ́ ń pogun kí ló dé tẹ́ ń fẹnu pọ̀tẹ̀
kí ló dé tẹ̀ fẹnu pé fìtínà láàrin ara wa àràbà tó ń ra mọ́tò ń gbá rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ 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 àwọn tó máa wẹ̀ ń bodò lọ. ìran méjì gúrùpù méjì ní kọ̀ǹtró ayé èwo lẹ́yìn jẹ́ ń bẹ̀ tẹ́ bá rí àwọn tí wọ́n ń kọ̀ǹtró ayé lónìí gúrùpù méjì ni wọ́n àwọn tí wọ́n ń fẹ́ àlàáfíà àwọn àtayé ṣe àtàwọn tí wọ́n ń dá pírọ́blẹ̀mù sílẹ̀ àwọn méjèèjì náà jọ ń kọ̀ǹtró ayé owó ń bẹ ń bí ká dá wàhálà sílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ dálẹ̀ wọ́n ò rí owó àmọ́ wọn ò ní látúbọ̀tán gbogbo ibi tí wọ́n bá ti jagun láyé sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ọtán ní Ukraine ni sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ọtán ní Palestine ni orílẹ̀-èdè tí ń ta ìbọn fún wọn ò ní fẹ́ kógun ọtán ẹ dárúkọ orílẹ̀-èdè kan tó tàbọn tí wọ́n fi pàlú kan run torílẹ̀-èdè yẹn ò padà jẹ ìyà ẹ̀ padà lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin adalẹ́rú dọ̀nà rú torí tẹ́ jẹ tẹ́ mu nínú mùsùlùmí nínú ẹlẹ́sìn Christianity nínú traditionalist ẹ̀yin tẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú ẹ̀yin nu Ọlọ́run ẹ lè rí ṣe Ọlọ́run ò ní fún yín ṣe kí lẹ fẹ́ gan-an ẹ jẹ́ ká mọ̀ àkọ́kọ́ ìran tí ń kọ̀ǹtró ayé làwọn tí bá ń dá wàhálà lẹ̀ wọ́n mọ̀ ní gúrùpù wọ́n mọ̀ ní supporter ẹ wo majority àwọn ọmọ tí wọ́n ń bèbú lórí íńtánẹ́ẹ̀tì yẹn àwọn alágbára pọ̀ lẹ́yìn majority wọn for their nuisance value àwọn alágbára believe pé njọ́ tán bá need nuisance value wọn yóò easy láti lò ń bẹ nù ìjọba tí ń bẹ lẹ́yìn ẹlòmíì lórí pé wọ́n ń da yẹ́rú nuisance value yẹn làwọn ń wò wọ́n à wo kí ló máa jẹ́ àdánwò tí kíní wọn kò wá multiplier effect wọ́n à rò pẹ́ẹ́pẹ́ẹ́ ìran kejì tí ń control ayé làwọn tí wọ́n máa wá solution sí problem ayé àwọn tí wọ́n wá àlàáfíà àwọn náà máa ráyé control torí àwọn ni wọ́n ó padà rẹ́rìn káyìn àwọn ni wọ́n ò ní victory àwọn tàkọ́kọ́ yẹn wọ́n á rí ìyàtọ̀ yẹn wàràwàràwàrà kì í pẹ́ tán ẹ̀sìn nígbẹ̀yìn ẹ̀ àwọn tí wọ́n wá àlàáfíà lórúkọ wọn kì í parẹ́ nù ìwé ìtàn ńlójú ó yà mí lẹ́nu nígbà táwọn kan pariwo òun gangan lágbẹnusọ àwọn ẹlẹ́bọ and so what ṣé wọ́n lọ́lọ́run tó dájọ́ mi Ọlọ́run tí ó dájọ́ mi sọ́lọ́run ò rí nǹkan tí ń ṣẹlẹ̀ ni Ọlọ́run rí gbogbo ẹ̀ bí epo bá dàpọ̀ mọ́yọ̀ Ọlọ́run ó yanjú ẹ̀ òun lágbẹnusọ àwọn ẹlẹ́bọ ẹlòmíì ní ẹgbọ́n náà gbogbo ẹ̀yin tẹ̀ ń dá wàhálà sílẹ̀ yìí wọ́n fi rọ́ọ̀ṣẹ́ yín ni àbí wọ́n fi rọ́ọ̀ṣẹ́ pè fún yín mo rá àwọn kan tí wọ́n bẹ́ jáde àwọn kan bẹ tí mo ti máàkì pé àwọn eléyìí ó yẹ wọ́n lọ ẹ̀wọ̀n gbogbo fídíò gbogbo nǹkan burúkú tẹ́ ń post láti download wọ́n á rí ẹ̀wọ̀n he pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run nítorí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá yìí ẹni ó nífàn tó lè kánná jù yín lọ ó bá wa dán wò ó mọ̀ pé atádùn ìyọ̀dù ká tó sọ pé yìí kí ló dé tẹ̀ ń borúkọ olórúkọ jẹ́ wọ́n ń tọ́jú bọlé àwọn ẹlẹ́bọ wọ́n ń lọ bẹ̀bẹ̀ ta ló rán yín pẹ́ bá a bẹ̀bẹ̀ ẹ mú evidence wá pa lọ́ọ́ bá ẹnìkan nílé pé a fẹ́ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ kíjà parí bring out the evidence ẹ̀yin òpùrọ́ lánà tó lánà lè káàdìbì torí pé kan wọ́nà pé káyé ọkàn rò pé ẹ̀yin náà relevant inú ayé ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin náà fẹ́ kán sọ yín mọ́tàn kán sọ yín mọ́rọ̀ lẹ́dẹ̀ ń bẹ́ jáde bí òkété ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority o ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority a sọ̀rọ̀ lórí fóònù lóòótọ́ pẹ̀lú respect tí a ní sí èmi àtàwọn èèyàn mi wọ́n dẹ̀ gbà pé a sinmi ogun a jẹ́ kógun sinmi àwa náà wà agree but wọ́n sọ fún mi wọ́n náà mùsùlùmí àwọn apá kan mùsùlùmí ò ní gbà o wọ́n fún yín lóko wọ́n pè yín lẹ́lẹ́bọ o pẹ̀lú àwọn meeting tá a jọ ń ṣe lórí fóònù yìí kò sẹ́ni tó bẹ nìkan mùsùlùmí ò bẹ traditionalist ò bẹ mùsùlùmí Christian ò bẹ mùsùlùmí is a matter of common sense àwọn tó rí wọn pé lájọ wo pé bí ọ̀rọ̀ yìí ń bá lọ yìí tá a bá ní òní dogun tó bá dogun ìran Yorùbá lè sọ́fà rẹ̀ lọ́gọ́rùn-ún mẹ́ta ọdún ìbẹ̀rẹ̀ ogun lẹ̀ dámọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ pé àjọrò ni pé ẹ jẹ́ ká jọ gbà
pé bọ́lọ̀ ń ṣe kádàrá pé yóò wáyé lásìkò yìí ni ẹni tí bá ń wò yí pé lágbájá bú mi lágbájá bú Ṣàngó mi táà náà bá ti bú wọn dópin ìjà ò ní parí kí mùsùlùmí ò wò pé wọ́n pe ànábì lólè àwa náà ò ní gbà á bẹ èbúté yóò fi parí ni á padà sọdọ̀gùn kírísítẹ́nì ó wò yí pé wọ́n lànàbì jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ló lè ní a nígbà ìjà yìí ò ní parí àforó yaró kì í jẹ́ kóró ọ̀tàn àwọn tí wọ́n ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ẹ mọ̀ pé wọ́n mèkì owó lára wa ni gbogbo wọn ni wọ́n ti lọ ṣe monetization òyìnbó gbé monetization kalẹ̀ láti lè jẹ́ kẹ́ ẹ proof ara yín pé smart àwọn òyìnbó dẹ̀ ń lò in a very smart way láti make owó ẹ mọ̀ pé lórí TikTok lórí Facebook lórí YouTube ẹlòmíì make owó tó tó bí 1 million naira per month wọ́n make kíni tí ẹ jẹ́ 1 million mo rẹ́ nìkan tó sọ fún mi pé òun make up to $10,000 every month láì bẹ́ẹ̀bù láì ṣépè àwọn kan lò láti fi polówó ọjà wọ́n make millions àwọn kan lò monetization àwọn kan lò láti fi polówó oògùn àgbo oògùn wọ́n make million àwọn kan lò fún comedy wọ́n make millions ẹ̀yin ò ní tẹ́ẹ̀tà ju kẹ́ ẹ borúkọ èèyàn jẹ́ kẹ́ ẹ dá ogun sílẹ̀ owó ẹ̀jẹ̀ lẹ́yìn fẹ́ máa ná owó kẹ́ ẹ bá yé àwọn èèyàn jẹ́ kẹ́ ẹ bá ran Yorùbá jẹ́ lẹ́yìn fẹ́ máa ná lẹ́ fi múra sí péjà yìí ò ní parí èló lẹ fẹ́ rí ń bẹ̀ o níjọ́ ẹ̀ tí ń rí ẹ sọ dáadáa tẹ́ ẹ ṣe láyé tẹ́ni tí ò bá yín gbowó yẹn tí ò ṣe Allah mo ti ń ṣe wáàsí nísìn alhamdulillah is over 45 years tọ́lọ̀ tí ní ká yóò máa mọ̀ mi nígbà wọ́n dá the first radio station the first television station nílẹ̀ Yorùbá mo wà nínú àwọn àfáà tán lọ ṣe wáàsí lórí NTA Ìbàdàn nígbà ó jẹ́ pò nìkan ní tẹlifíṣàn láyé jọ mo wà nínú àwọn tí wọ́n jọ pilẹ̀ rédíò OYO nígbà kó tó di OYO gan ni mo ti ń ṣe program lórí ẹ̀ dòní àárọ̀ yìí mi ò ṣe monetization 1 penny torí monetization ó máa sọ fún mi pé kí n ṣe fídíò 6 kí n ṣe fídíò 8 láàrin ọ̀sẹ̀ kan ibo láàyè náà wà ó sì gbọ́dọ̀ púùlù crowd tẹ́ ẹ bá púùlù crowd àfikẹ́ ẹ borúkọ ẹnìkan jẹ́ ibi ẹ bá ti ń borúkọ èèyàn jẹ́ làwọn èèyàn ti rọ́ wá àwọn èèyàn rò pé tọ́lọ́ lẹ́ ń ṣe wọ́n mọ̀ pé monetization lẹ́ ń lé bí ṣe ń bẹ láàrin àwọn ẹlẹ́sìn ní ń bẹ láàrin àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn wọ́n bẹ UK wọ́n bẹ US wọ́n bẹ Canada wọ́n bẹ káàkiri monetization owó òyìnbó owó íńtánẹ́ẹ̀tì ni a fẹ́ gbà níbi ká forí ara yín gbára yín lówó ti jáde ṣàkáltà náà fún sáká fi fíìmà lásà tó lérè kó tẹkọọnù lílà ìmọ̀dà iná tẹlẹkọ tẹkọọnù lílà ìmọ̀dà iná tẹlẹkọ. ta ló sọ pé mùsùlùmí ò lè bẹ́lẹ́sìn mi ṣe ẹ̀sìn láàánú dàpọ̀ ní títorí ìsọnù àwọn rándanrandan yìí Ọlọ́run ló mọ iye churches náà ti invite mi sí mo lẹ́tọ̀ọ́ láti lọ ẹ̀sìn mi permit mi bẹ̀tù mo ń sáfẹ́nu àwọn rándanrandan yìí ni mi ò fi lọ àmọ́ láìpẹ́ máa bẹ̀rẹ̀ sí lọ ẹ̀kú Islam ni mo lọ preach wherever I go àlàáfíà ni mo ń lọ preach wherever I go Ànábì respect àwọn ọba ìlú ẹ̀ sallallahu alayhi wa sallam àwọn sàhábà respect àwọn ọba ìlú wọn àwa náà ti make attempt láti rí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ẹni tí ó bá kú kó lọ kú bọ́ọ̀ ni ò jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé kò deserve respect lọ́wọ́ wa ọba méjì ńlọ lórí Yorùbá Aláàfin Ọọ̀ni àwọn méjèèjì lẹ́ni ìtàn gbé wá láti bẹ̀rẹ̀ ayé lórí àga Aláàfin Ọ̀yọ́ mùsùlùmí ni gbogbo ọba tí ń jẹbọ látijọ́ tọ́yọ́ ti bẹ̀rẹ̀ lórí àga Ọọ̀ni Ilé-Ifẹ̀ Christian ní gbogbo wọn látòkè délẹ̀ òǹkàlùkù wa lè mú un tó wù wọ́n lè mú mọ́ àárín àwọn àtọ́lọ́n lè yún ìyẹn òkàn mi Ọlọ́run ni ó dájọ́ fadakir fainaka mudakir lasta alayhim bi musaitir ta ló sọ pé ká má lọ rí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ẹlòmí ò ní torí owó tí wọ́n gbà ń bẹ̀ ní àhán tó bá fún mi lówó kí ló burú mbẹ̀ wọ́n sọ fún ẹ pé àáfàá tí ń tọrọ jẹ kiri àdúgbò ló pè mí ni
Àní kẹ́ ẹ jẹ́ ká láàfíà ó jọba, ẹ jẹ́ kógun omi, síbẹ̀ orí yín ò fapò. Tẹ́ bá dálẹ̀ tán, àrọmọdọ́mọ yín ó jẹ bàbá láyà. Ẹ rò pé escape ni ẹ̀yin náà ò ní escape. Àní ká jọ gbé lálàáfíà, ṣé dandan ni ká búra wa ni? Ṣé dandan ni ká bú ẹ̀sìn ara wa ni? Àṣàkáwá sí láwùjọ àfà, ọ̀lẹ ló máa ń pariwo, alágbára kì í pariwo. Níbi ẹ̀yin tí ń pariwo wórówórówóró, ẹ wo àwọn ẹlẹ́sìn yòókù, ẹ wo ń tẹ́ ń dánwò. Nínú ẹ̀sìn tí wọ́n criticize jù lágbàáyé, wọ́n criticize Islam tó Christianity. Wọ́n criticize Christianity gan ni. Ó kàn jẹ́ pé àwọn ìtàn tí wọ́n criticize nínú Christianity wọ́n affect Islam náà torí àwọn ìtàn kan kọ́ra wọn. Next generation tí ń bọ̀, ẹ lọ kọ sílẹ̀. And next generation tí ń bọ̀, the world is moving to atheism. Ayé ń lọ síbi pé kò sọ́lọ́run. Ìgbàgbọ́ kò sọ́lọ́run ló ń dìde lẹ́bọ̀. Majority àwọn tẹ́ rí ilẹ̀ Yorùbá yẹn, Ògún ni wọ́n gbàgbọ́, kì í ṣe òrìṣà ilẹ̀ Yorùbá. Ògún ni wọ́n gbàgbọ́, atheism ni ọ̀pọ̀lọpọ̀ wọn. Kò sọ́lọ́run. Bí ò bá rí bẹ́ẹ̀, ẹ wo àwọn challenges tí wọ́n ń throw lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni o. Next generation, kẹ́ wá fojú wo tí next generation ó gbé wá. Lára àwọn challenges tí wọ́n ń throw, tí mo ti sọ ti pẹ́ pé wọ́n ń bọ̀ wá bí yẹn ẹ̀yin àfáà, ẹ múra tẹ́ bá relevant. Àti rẹ́ni tó jáde tó ní nígbà tán ní ànábì Musa, Mósè, ó cross Red Sea láàrin àárọ̀ sọ́sàn. Ìrìn Red Sea is over 1,000 kilometers. Téèyàn bá rìn láti ibi tó ti bẹ̀rẹ̀, téèyàn ó dẹ̀ cross ẹ̀, tí ó dẹ̀ lọ sàlẹ̀ òkun, tí ó gborí òkè, tí ó bá close to 1,000 kilometers ó dẹ̀ jù lọ. Ó Musa ṣe rìnrìn 1,000 kilometers láàrin àárọ̀ sọ́sàn láì jẹ́ pé gbogbo ẹni ó gbé dání lọ́gẹ̀ẹ́sì. Wọ́n ti throw challenge eléyìí. Wọ́n ti throw challenge pé nígbà tẹ́ ní Jésù ó bá àwọn èèyàn 5,000 sọ̀rọ̀ láì lo microphone. How come? Ọgbọ́n wo ló dá sí? How come? Wọ́n throw yẹn náà lọ́wọ́. Wọ́n tún throw mí pé nígbà Ọlọ́run ní aláforíjìn lòun. Ọlọ́run ní ká foríjìn ẹni tó bá ṣẹ̀ àwa. Òun gangan dẹ̀ lẹ́ni tó bá ṣẹ̀ wọn òun ó kó wọn síná. Ẹ wo àwọn question tó lè da orí rú tí wọ́n ń gbé jáde. Wọ́n nígbà táwa mùsùlùmí tá a sọ pé òṣùpá kúrò láti sánmọ̀, ó wá kí ànábì nísàlẹ̀ pé ó kọ́ ìtí ń jòṣùpá gan fẹ́ jùdàjì ayé lọ. Àwọn kan nu, àwọn kan jáde, wọ́n ní kí ló dé tẹ̀ ń fúlù wà báyìí. Ẹ wá ní Ọ̀rúnmìlà ń bọ̀ látòkè sánmọ̀, àbí Oòduà ní ń bọ̀ látòkè sánmọ̀. Ó wá mú chain, ó fa chain wá láti sánmọ̀. Ó wá mú àkùkọ adìẹ lọ́wọ́, bó l'àkùkọ adìẹ wà ń sánmọ̀. Ó sì bu erùpẹ̀ dání. Ibo ni irú erùpẹ̀ tiwa yìí wà nù gbogbo pílánẹ́ẹ̀tì. Ó wá fẹ́ délẹ̀, ó wá rí pé gbogbo ilẹ̀ kìkì omi ni. Ó wá mú erùpẹ̀ ló wá dà sórí omi. Ó wá mú adìẹ, ó sọ lé lórí. Ó wá ní wọ́n máa fẹsẹ̀ tán ká, ilẹ̀ máa fẹ̀, nílẹ̀ bá ń fẹ̀, nílẹ̀ bá ń fẹ̀, ló bá di gbogbo ayé haba. Ṣàgẹ́lì taná fún sàkàfíìmọ̀ lásìtà tó dérè kó. Takunu lillahi madha iná tẹ́lẹ̀ kọ́ o. Takunu lillahi madha iná tẹ́lẹ̀ kọ́ o. Arákùnrin kan bẹ nínú àwọn tí wọ́n bá ànábì lò gbà. Arif bunu Kalada, kì í ṣe mùsùlùmí. Ẹlẹ́sìn dẹ̀ ni doctor ànábì, ó ní medical doctor ànábì, ó ní physician ànábì. Ànábì ò sọ kó wá jọ. Ẹ má bá mi tẹ́lẹ̀ kan lọ fẹ́ dákun. Má ṣe tú wa ká lè gbádùn ara. Ẹ má bá mi tẹ́lẹ̀ kan lọ. Ẹ má jẹ́ ká rí program yìí fúlà. Kó wá jọ ká ṣe ta ni má ṣe tú wa káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara. Arif bunu Kalada,
ẹlẹ́sìn Júù ni òun ni dókítà tí ń fa ànábì lágbo tí ń fa ànábì lóògùn wòsàn ànábì ò pé nítorí pé kì í ṣe mùsùlùmí ẹlẹ́kú gbogbo àwọn tí wọ́n jẹ́ sàhábà ànábì Ibn Abi Wakas ó wà nínú hadith sahih ó lóun ọ̀gbádùn òun sì kí gan ànábì wá kí òun nílé òun wà lórí ìnira ànábì wá gbé ọwọ́ ọ̀tún ẹ̀ ó gbé lé ibi orí ìgbáyà left òun ó ní bá ànábì ṣe gbọ́wọ́ lé báyìí òun fìlì pé gbogbo ibi tó gbóná bẹ̀rẹ̀ sí ní tutù àlàáfíà padà sáró òun tó ń ti bá àlàáfíà sí wá padà yẹn ànábì wá ní àìsàn ọkàn heart disease ń ló ń ṣe ẹ gbé lọ sí ọ̀dọ̀ Aris bùnú Kàládà kó bá wa tọ́jú ẹ̀ ànábì tá a la tẹ̀lé nu ó bá jù gbé ó manage wọn ó bá traditionalist gbé ó manage wọn ànígbà ànábì ó kú Mẹ́kà kò sí àbá tó jẹ́ mùsùlùmí nílùú Mẹ́kà ànábì ò torí ẹ̀ kó wọ́ wọn lẹ́fà ó tún ṣàdúà sílùú Mẹ́kà ni ibo lẹ́yìn tí gbẹ̀sìn tí yín wá títí yín le tó wá le ju ti gbogbo ẹgbẹ́ lọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ torí bí ilẹ̀ Yorùbá bá bàjẹ́ níbi tẹ́ kó wa lọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀mí lọ̀rọ̀ ẹ̀sìn anywhere láti lè sin lọ́hùn ọ̀rọ̀ bí tá a gbé tá a ti jẹun ọ̀rọ̀ physical ni tí ò ṣe exchange easily ló jẹ́ ń sọ wípé ó easy láti kúrò nínú ẹ̀sìn kò easy láti kúrò nínú ìran bó kúrò nínú tribe ẹ̀ tó lò lọ́nu tribe mi yóò fẹ́ tó decade mẹ́ta 30 years tàbí 20 years káwọn ọmọ rẹ̀ ó tó relevant níbẹ̀ òfin Nàìjíríà gan ní lẹ́yìn 15 years tó bá kó débò míì nìkan tó gbàpò ti dára àwọn òfin ló wí bẹ́ẹ̀ aráàlú Nàìjíríà ò ní gbàpò ti dára àlú àwọn wọn pa ń tàn nílẹ̀ Yorùbá gan sáàmọ́ para wa nítàn ni àmọ́ para wa nítàn ni tọmọ Ìbàdàn bá rọwọ́ mú lẹ́gbàá bó ṣe lè wù kó le tó wọ́n ràn tí bí ó ti wá tẹ́gbà bá rọwọ́ mú nìbàdàn wọ́n ràn létí bíjẹ̀bú rọwọ́ mú ní Ọ̀ṣun wọ́n ràn létí kọ́mọ bí ó ti wá ni à ń para wa ń tàn gan káwá pé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àjọ dàrú ẹjẹ́ àjọ dógun lẹ̀ ẹjẹ́ àjọ dá wàhálà lẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ̀ ń pẹ́ da ogun lẹ̀ bàtálíọ̀n sójà mélòó lẹ ní o ibo ni amórì yín wà ibo lẹ kó nǹkan ja ogun sí ọmọ ogun mélòó lẹ ti ní báyìí tí ọjà o tá a bá ní kógun ó dé gbogbo ẹni tí ń pé àní gbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ túká ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fọ́ká ọmọ ogun mélòó lẹ ní o abẹ́ kàn fẹ́ fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ kàn fẹ́ yẹ̀yẹ́ àwọn èèyàn ọ̀kan nìran Yorùbá gbogbo wa ẹ̀sìn wa bó ṣe lè wù kó yàtọ̀ síra wọn tó we are one àní bára wa jà manage ara wa ni àwọn bàbá wa manage ara wọn ní àfijọ́ gbẹ́dọ̀ ní àárọ̀ yìí Nàìjíríà ti ń bí over 100 years ago irú eléyìí tẹ̀yìn ń dálẹ̀ yìí ọ̀sẹ̀lẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo alùsùnà ẹ má gbẹ̀sẹ̀ alùsùnà kọ́ ló dá majority eléyìí lẹ̀ àwọn parasite inú alùsùnà ni àwọn tí wọ́n yìí sá alùsùnà tán 100% wọ́n lẹ̀ mọ́ wọn lára ni wọ́n fi ń bú gbogbo èèyàn wọ́n ń yẹ̀yẹ́ gbogbo èèyàn ńgbà wọ́n rí pé kò pé àwọn mọ́ wọ́n já kúrò àwọn kan tún kù lára alùsùnà ń sìn ẹ rò pé alùsùnà ni wọ́n kì í ṣe alùsùnà àwọn tí wọ́n jẹ́ olórí alùsùnà tí wọ́n lórúkọ káàkiri ayé mélòó wọn lẹ́rí tó bá wọn dá sí wàhálà yìí torí wọ́n mọ̀ yìí pé jàǹbá ni wọ́n ń bá bọ̀ kò possible kí ló kan sọ pé òun ó control gbogbo ilẹ̀ Yorùbá is impossible òun kálukú jọ wáyé àjọ gbé pẹ̀lú fẹ́ni gbogbo ọba wa ló deserve respect ló jẹ́ ń sọ ní last year pé ẹni ìlú tó bá wá yẹ̀yẹ́ ọba wa nílẹ̀ Yorùbá yóò kan àbùkù tó rà náà yẹ̀yẹ́ ọba ìlú kan ìsìlámù ló kó wa jọ. kẹ́yìn àṣetà ni má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. oníkálukú abidí ẹ̀ lára kò sí ẹ̀sìn tó wáyé tí wọ́n jagun ẹ̀sìn dárúkọ ẹ̀sìn tiẹ̀ ká dẹ̀ jẹ́ kó mọ̀ pé ẹ̀yin náà jagun ẹ̀sìn Islam nìkan kọ́ ló jagun ẹ̀sìn Christianity jagun ẹ̀sìn òun náà ń pè ní Great Crusade lọ Google ẹ̀ pé religious war tó ti ga jù láyé ibo ni wọ́n sọ fún ẹ pé Holy Crusade ni Holy Crusade tí wọ́n jà láyé mẹ́jọ ló popular bẹ́ẹ̀ eléyìí tó hàn jù ń bẹ̀ lélẹ́yìí tí Pope Urban nílẹ̀ France tóun dá sílẹ̀ wọ́n ja ogun yẹn láti 1095 Christian era
1095 AD di 1291. 1095 di 1291. 10 to 11, 11 to 12. Almost 300 years. Ìtàn gbé wá, Google náà gbé wá pé àwọn tí wọ́n kú bí ogun di more than 2 million èèyàn. Allah. Ogun ẹ̀sìn ni. Wọ́n tún jà míì, wọ́n jà míì lára ogun ẹ̀sìn tí wọ́n jà kan ní 1096 to 1099. Ìkan ní 1147 to 1149, 1189 to 1192 àti bẹ́ẹ̀ lọ. Kò sí ẹ̀sìn tí ó jagun ẹ̀sìn ìjà lóde lórí ìdòwe. Ànábì wa Muhammad náà jagun ẹ̀sìn láti protect ara ẹ̀. Mẹ́ta lógun tá ànábì jà tó popular jù. Ó jagun Badr, ó jagun Uhud, ó jagun Khandak. Yàtọ̀ fáwọn àwádìísà kéékèèké mi, àwọn ogun kéékèèké mi tó tún ṣẹlẹ̀ àtàwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ò mógun wá. Àwọn traditionalists, gbogbo àwọn bàbá wa ta ni ò jagun kílù rẹ̀ ó lè bá dúró, kò sẹ́ni tí ò jagun. Ẹ gbọ́ orin tí wọ́n máa ń kọ nílùú ìyá mi ni. Òjájá kókó gbòmọ̀ṣọ́ adénú ọkọ̀ àsinmi. Ètò mi bá wọn. Ní má ṣe tú àká káwa náà máa hùwà tí ó dá ká lè gbádùn ara wa. Ṣàngólẹ̀ ní ọ̀jágun bó ló ṣe wá dolórí. Ọ̀yọ́ empire ogun ní àfikójọ. Benin dynasty ogun ní àfikójọ. Ẹ dárúkọ ètò ìṣèjọba kan nílẹ̀ Yorùbá láyé John tí kìí ṣe pé ogun ní àfikójọ. Allah. Bó lẹ́sẹ̀ jagun téèyàn ò ní kú. Ogun Kírìjí, ogun Dàomi, ogun lọ́tún lósì, ogun ní láyé ẹjọ́ ogun ní àfi kó gbogbo ẹjọ́. Kò sí èbú ń bẹ̀. Bí Islam bá jagun ẹ̀sìn míì náà jagun. N tá ń sọ nípa àwọn tó jagun ti bá tiwọn lọ. Àwa tá ń bẹ láyé ń sìn àti lẹ̀pọ̀. Super glue lọ́lọ́run fi lẹ̀ àpọ̀ a lè bára wa jà. Ẹja manage ara wa ni. Ó ń kálukú polówó ọjà rẹ̀ lọ bí tí ó ti tà. Ẹ má fagídí tà. Bọ́jà rẹ̀ ò bá tà. Má fa ìkanra májé. Ọpọlọ ni wọ́n fi ń control ayé. Kì í sagídí. Kì í ṣèpè. Kì í ṣèkanra. Tó bá jẹ́ pé ń bí ká sọ pé àwa la gbẹ́sìn yé jù ni. Àwọn kan gbáyé nígbà ayé Ànábì tí wọ́n fi gbogbo ara ṣẹ̀sìn tí wọ́n gba certificate àlìjánà. La tuzaku anfusakum huwa a'lamu bimani ittaqa. Al-Qur'ani ní ẹ má pèrè yín léèyàn mímọ́. Wala tuzaku anfusakum huwa a'lamu Bimani ittaqa. Ẹ má pèrè yín léèyàn mímọ́ o. Èmi Ọlọ́run mo dá ènìyàn mímọ́ mọ̀, ẹ̀yin gan ò dá èèyàn mímọ́ mọ̀. Ó ń bẹnu èèyàn tó jẹ́ pé Sátánì ni tí sì ń daṣọ màláìkà borí. Ń bẹnu ẹni tẹ́ ẹ pè ní Sátánì tó jẹ́ pé gangan lè yan rẹ̀. Ọlọ́run ló méèyàn rẹ̀, ènìyàn ò méèyàn rẹ̀. Ẹ wá rí tí mo bá wá wò lọ tí mo bá wò pọ̀. Ṣàkátà náà fún sáká fi mọ́. Lásà tó lérè kò. Takunu lillahi madha inataliko. Takunu lillahi madha inataliko. Ẹ̀yin alákatakítí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ nínú apá kan wa mùsùlùmí ilẹ̀ Yorùbá torí kìí ṣe gbogbo mùsùlùmí ní dá wàhálà sílẹ̀ o. Gbogbo ẹni tí ń fọ́n jáde bí ọ̀pọ̀lọ́ inú òjò yìí àwa ti rí i pé fìtínà ń bọ̀. A rí i pé wàhálà ń bọ̀. Alfitna idha akbalati arafa'al ukala. Walfitna idha adbarati arafa'a ja'ju'ala. Tí wàhálà bá ń bọ̀ onílàákà ni ó mọ̀ pé wàhálà ń bọ̀ lókèrè o. Ẹ wojọ́ mo ti kìlọ̀ fáwa mùsùlùmí. Gbogbo ẹni tí ń sọ pé ó ń jáde àfikọ́sà máa takò àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tá ń lọ ọmọ ìyá pánípání. Tọ́lọ́ ń bá fẹ̀mí tèmi gan lé apá kan yín lọ́wọ́ sẹ́ẹ̀ tí ní pani. Tá ń lọ ọmọ ìyá ẹranko àwọn mùsùlùmí gidi ń bẹ nílẹ̀ Yorùbá tí wọn kó dẹ́mú. Ẹ nírí kan dá wàhálà lẹ̀. Ẹ nírí kan dá fìtínà lẹ̀. Ẹ̀yin ìgbàlódé àfáà ẹ̀yin náà ni. Níbi àwọn orílẹ̀-èdè kan lágbàáyé tán ti ń struggle láti jẹ́ nǹkan. Àwa ń bẹ níbi tá a ti ń ja ìjà asírùjà àìlí
bí wọ́n ṣe ń ṣayé rándanràndan ká nábì ó tó dé lẹ́yìn fẹ́ máa ṣe Islam nígbà nábì tí wá tó ti lọ. Russia, Indian, America wọ́n ń jà lórí àti kọ́ńkọ́ òṣùpá lọ́wọ́lọ́wọ́ báyìí. India ló ń rán Chandrayaan ní ọdún tó kọjá lọ rán lọ sínú òṣùpá ní far side of the moon torójú méjì lòṣùpá ní. Ojú kan l'Amẹ́ríkà dé ń jọ sí ibi tí mọ́lẹ̀ wà. Ojú kejì tó dúdú yẹn wọ́n lè débẹ̀ tó rẹ́rù ń bà wọ́n pé kò sí mọ́lẹ̀ ń bẹ àwọn ọmọ tí ń bẹ́ẹ̀. India rán Chandrayaan lọ. Ó sì sí ọjọ́ díẹ̀ ń bẹ ọ̀pá náà kabẹ̀. India wá rò yí pé káwọn ó lè achieve aim pé àwọn làkọ́kọ́ ẹni tó débẹ̀. India gbé another robot dìde pé kó wá lọ ní òṣùpá fáwọn. Kó lọ study far side of the moon. Àwọn rí àpẹẹrẹ pé omi wà níbẹ̀. Ibi omi bá wà ó yẹ kí nǹkan abẹ̀mí wà. Kó má jẹ́ pé bẹ́ẹ̀ làwọn UFO, kó má jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ wà unknown flying object tí wọ́n ń kọjá láyé, tí wọ́n ń rí plane wọn tó dáa tó rí bí igbá tí wọ́n dẹ̀ rí àwọn tí ń bẹ́ẹ̀. Wọ́n á gbérin sẹ́mi dìde kó wá lọ bẹ̀ fáwọn. Wọ́n búkú pé yóò fi oṣù méje rìn kó tó lọ àtàlọ́ àtàbọ̀. Tàbọ́jọ́ méje ni mi rántí mọ́ ni wọ́n búkú. Kíní ẹ wà lójú ọ̀nà tí ń lọ torí kìí ṣe pé yóò lọ bẹ̀ tààrà. Yóò kọ́kọ́ lò bí oṣù kan tí ó fi máa yípo lórí atẹ́gùn táyé kó tó escape kó lórí atẹ́gùn táyé kó tó wá fèsì ọ̀nà òṣùpá tó bá tún wá dọ̀hùn yóò tún wá lò dídí bí oṣù kan tí ó fi máa rá bàbà lórí òṣùpá kó tó rí ọ̀nà wo bí tí ó ti balẹ̀. Àwọn ń ṣe yẹn lọ́wọ́. Russia sáré gbé tí wọ́n dìde. Russia nírọ̀lẹ́ pa ọjọ́ méje nírinṣẹ́ tí wọ́n fi dán. Russia gbé irinṣẹ́ wọn dìde lóòótọ́. Irinṣẹ́ wọn sì dìde. Ó dẹ̀ lọ straight sí far side of the moon. Àmọ́ dórí òkè ní ọjọ́ Saturday tó lọ yìí. Ó dé orí òkè òṣùpá báyìí ní kíní yẹn bú gbámù ńlọ́ba túká. Ó jẹ́ bànújẹ́ fún Russia. Inú India ń dùn pé rọ́bọ̀tì tiwa ó débẹ̀. Wọ́n àti ìsinmi America ni ẹ má dára yín láàmú. 2025 January àwọn kọ ìtàn. Ààrẹ ènìyàn 4 lọ sí far side of the moon. Rọ́bọ̀tì lẹ́yìn rán ènìyàn làwọn ràn lọ. Àwa náà la kọ́kọ́ rán yàn lọ. Ẹ wo ntí ẹjọ́ ń bára wọn fà. Ẹ wá wo ntá wa ń fà lẹ́ Yorùbá. Alaysa minkum rajulun rashid. A ṣe a gbìyànjú wala tansa nasibaka mina dunya. A lé ọ̀run bẹ̀tà Quran la gbọ́dọ̀ gbàgbé páyé la kọ́kọ́ ṣe ká tó sọ̀run. Haramu la ní jẹ. Ẹ wo for example, mo ka kíní kan tó pààyàn lẹ́rìn. Lára àwọn tí wọ́n attack gbogbo ẹ̀sìn nísìn. Onígbà tí wọ́n sọ nínú Bíbélì tí àìkankan sì wà ní Islam náà tó jọ bẹ́ẹ̀. Tí wọ́n sọ yí pé nígbà tí àwọn kan tí wọ́n kọ́ ilé tó ga dé òkè tó kọjá cloud, inú wa bí Ọlọ́run wá da èdè rú mọ́ ara ayé lọ́wọ́ la fi ní oríṣiríṣi èdè. Ó wá ní gbogbo ilé tí wọ́n kọ́ ń gbà wọn kọ̀mọ̀ tí débi tí òjò ti ń wà. IC center tá lọ kọ́nú ayé mi nǹkan kí ló dé tọ́lọ̀ wọn ò bínú kọ́ dà wá rú. Láàfin mọ̀ pé generation tí ń bọ̀ àwọn tó rí wọn pé làwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Gbogbo ọ̀rọ̀ dáradára tẹ́ ń ṣe yìí wallahi wọn kọjá gbajàgba nípa ẹnì kọ̀ọ̀kan yín. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ lọ́lọ́run fún Muhammad tejọ̀gá. Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Méjì láyé tá wá. Ọ̀tọ̀ ní physical world, ọ̀tọ̀ ní spiritual world. Ẹ rí gbogbo àwọn tí ń takò àwọn ìtàn Quran, ìtàn Bíbélì yẹn. Tí wọ́n bá mọ̀ tó ń jẹ́ spiritual world, wọ́n ní takò. Ntí ò possible láyé tiwa physical, ó possible ní spiritual realm. Ìyẹn ló ṣẹlẹ̀ lójú àlá. Tó bá sùn tó bá lálàá, ntí ò lè ṣẹlẹ̀ lójú ayé yó máa ṣẹlẹ̀ lójú ọ̀run. Ntọ́lọ́run proof fún ẹ ni pé àwọn nǹkan kan bẹ tó kọjá ọ̀rọ̀ science. Àwọn nǹkan kan bẹ tó lè má possible lọ́dọ̀ tiyín.
tó lọ́n bá fẹ́ kí nǹkan kan ó ṣe yọ possible ọlọ́run kápá kó ní kí èèyàn 5,000 èèyàn 10,000 kan jẹ búrẹ́dì ẹyọ kan sì máa jẹ kó sì máa ṣẹ́kù ọlọ́run kápá ẹ̀ ọlọ́run tó ní kí ìyá ànábì Jésù ọ̀nà tó gbà bímọ ọ̀nà ìyanu ni kí ló wá kù tọ́lọ́run ò lè ṣe ọlọ́run tó kápá tó sọ alukurani kalẹ̀ sí ọpọlọ ànábì tí ò lè dá orúkọ ara ẹ̀ kọ kí ló kù tí ó lè ṣe ẹgbẹ́ olúwa mi tóbi ọba mi bùwáyà kò sóhun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. ẹgbẹ́ olúwa mi tóbi ọba mi bùwáyà kò sóhun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. òun ló fún mi ní jíjẹ òun ló fún mi ní mímu òun náà ló dá mi òun náà ni ó pa mí òun ni ó gbé mi dìde òun ni ó wò mí sàn ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. ẹgbẹ́ olúwa mi tóbi ọba mi bùwáyà kò màmá sóhun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. ẹrú ọlọ́run kan ló dìde ńjọ́ kan ó ní òun ò gbénú gbòòrò mọ́ torí wọn ò fẹ́ jẹ́ lẹ́sẹ̀ òun ọmọ lọ gbénú gbó ẹ̀ṣẹ̀ pọ̀ nígboro òun ò fẹ́ kó wọn pààyàn òun ò fẹ́ kó wọn ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn òun ò fẹ́ kó wọn ṣàbòsí èèyàn ló bá lọ gbénú gbó ó tilẹ̀kùn mọ́rí lẹ́yìn kó lọ wá oúnjẹ kó sì padà wọbẹ̀ kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ó fi wá lò odidi ọdún kan màláìka kan wá paradà wá bá ó wá pé ó ní kó jáde kó wá kí òun fẹ́ kí lòun náà bá jáde màláìka wá sọ fún pé ǹjẹ́ o rò pé ni mímọ́ ni ọ́ ó lẹ́ni mímọ́ lòun òun ọ̀sẹ́ nìkan kan ha nítorí lòun ní ṣe o ti ṣe ń bì í ó ní kí lòun ṣe màláìka ní bàtà tó wọ̀ mú ó yá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ní bá ń gbọ̀n àṣé bó ṣe gbé ẹsẹ̀ síta orí àwọn èèrà tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn lọ́tẹ̀ pa ó sì tẹ ẹgbẹ̀rún èèrà pa màláìka ní kí làwọn èèrà yìí ṣe fún ọ tó fi pa wọn. màláìka wa sọ fún pé ẹ̀dá kan ò lè pèrè ní mímọ́ àfẹni Ọlọ́run bá mọ́ láàrin kájọ gbé kájọ ṣepọ̀ á ṣẹra wa á tọrọ àforíjìn á jọ wá ṣọ̀kan ńlá àfìrí yọ̀nà Ọlọ́run. ẹ wá rí níparí gbogbo mùsùlùmí Côte d'Ivoire mo dúpẹ́ lọ́wọ́ yín fàlejò tẹ́ gbà mí fún àpọ́nlé tẹ́ ṣe fún mi ẹ ní máa padà sí ibú ọba olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ní Côte d'Ivoire. lókè lókè lẹ ò máa lọ. lókè lókè lẹ ò máa lọ. mùsùlùmí Abidjan. lókè lókè lẹ ò máa lọ. Yẹmusukuru ń kọ́ o. lókè lókè lẹ ò máa lọ. bàbá wo lórí ọba gbogbo Côte d'Ivoire mo dúpẹ́ lọ́wọ́ yín fún àpọ́nlé àtàlejò tẹ́ gbà mí. bàbá wa ọba àbọ̀bọ̀ ìlú ńlá kan ní jẹ́ àbọ̀bọ̀ l'Abidjan bàbá wa ọba àbọ̀bọ̀ ọba tó ní òní fi ń ráre ẹ kú fẹ́ẹ̀sìn Ọlọ́run san yín lẹ́san dáadáa. bàbá wa imam ní capital city Côte d'Ivoire ní Yamoussoukro bàbá wa imamu àdúpẹ́ lọ́wọ́ yín fàlejò tẹ́ gbà wá khalifa bàbá wa imam ẹ ní máa padà sí ibú olóríire tó gbà wá sílé bàbá imam Idris Okare tó ní ká má lọ sí hòtẹ́ẹ̀lì tó wá fi gbogbo nǹkan tí a lọ́rùn nílùú Yamoussoukro Alhaji wa Tohir Babalọ́lá jashakumullahu khairan ẹ fún wa lóúnjẹ ẹ fún wa níbùgbé ẹ ṣe wá bíi ká má lọ mọ́ ẹ dùn wá nínú lọ́tún lọ́sì gbogbo ọjọ́ tẹ́ lò láyé Alhaji Tohir Babalọ́lá ní Yamoussoukro ìdùnnú lẹ́ẹ̀mọ̀ kan wọlá títóbi alukur'an mo ṣàdúà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo Alhaji mi cash Alhaji wa cash sọ̀la gbogbo ọjọ́ tí mo bá wọ Côte d'Ivoire yóò pàṣẹ tí yóò gbé mọ́tò ńlá rẹ̀ kalẹ̀ kò wá nígbè fún driver gangan ni ó máa drive mi kiri Alhaji cash ìsọ̀lá ní Côte d'Ivoire l'Abidjan ò ní máa padà sí ibú gbogbo ọmọ Èjìgbò tí ń bẹ ní Abidjan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo Ọ̀yọ́ Aláàfin mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìlú tí ń bẹ tó jẹ́ràn Yorùbá Ọlọ́run bá a san yín lẹ́san dáadáa bákan náà bàbá wa Alhaji wa Ramos la ilaha illallah bàbá dáadáa l'Abidjan
wọ́n sì gbé ọ̀kan nù latest Jeep Prado wọ́n dẹ̀ gbé kalẹ̀ pé kó máa tẹ̀lé mọ́tò tí mo wà nínú ẹ̀ kiri. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún dáná oúnjẹ dáná oríṣiríṣi. Bàbá wa Ramos l'Abidjan àlẹ́yìn lẹ ń bẹ ní ìwòye àná. Alhaji Ramos ẹ̀yin lẹ tún bẹ ní ìwòye èní. Mo fọlá Muhammad bẹ̀lúwa mi ọba dákun jẹ́ wá bódọ́là. Àmín o ọba dákun jẹ́ wá bódọ́là. Ọba dákun jẹ́ wá bódọ́là o. Ọba dákun jẹ́ wá bódọ́là. Ọba dákun jẹ́ wá bàbá wa ìkọ́lábà l'Abidjan Alhaji Hafiz Aziz Ọlọ́run san yín lẹ́san dáadáa. Gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ wá pàdé wa ní Yamsukuru Ọlọ́run ó dúpẹ́ fún yín. Bákan náà gbogbo ìjọ sáwíyà sọ́fúyà tí bàbá wa Gamawi nílùú Abidjan eléyìí tí àfa Al-Qur'ani tó pe wá sí tó jẹ́ olórí wọn a dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ó san yín lẹ́san dáadáa. Alájà mi Àṣàbí Alátiṣe òní máa padà sí ibú. Alájà Hafsa Balógun, Alájà Sherifa Jamaludin àti gbogbo èèyàn tá a lè kà tán tẹ̀já gbélu Abidjan bí ọba bí ìjòyè Ọlọ́run bá san yín lẹ́san dáadáa. Ọmọ ìyá mi dáadáa nílùú Abidjan àfàwà ọlọ́yọ̀ Alhaji Aláró òní máa padà sí ibú. Ọba tó ní ẹ kò ní sọ ẹ́ dèrò ẹ̀yìn. Alhaji mi small world tá a bá wọ̀lú Abidjan àwọn ni wọ́n gbà wá lálejò tí wọ́n ṣe dáadáa àmọ́ lérò yìí Ọlọ́run ìṣòro tí ń bá wọn yí lọ́wọ́ Ọlọ́run bá ní kakú sọ́dí dùnú wọlá títóbi Al-Qur'an lókè lókè ilẹ̀ ò máa lọ. 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 Mùsùlùmí ní Abidjan. Lókè lókè ilẹ̀ ò máa lọ. Bákan náà ọ̀kan nínú àwọn olórí NASFAT tí wọ́n wá kí mi Alhaji wa GMA wọ́n ṣe mí lálejò rẹpẹtẹ Ọlọ́run bá mi sẹ́yìn náà lálejò Ọlọ́run máa bá mi kí yín àti gbogbo mùsùlùmí Abidjan pẹ̀lú ògo Ọlọ́run ètò àjíwá nílùú Abidjan ó wà lọ́wọ́ àfáà Al-Qur'ani gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé wa lọ sí àjí 2025 nílùú Côte d'Ivoire ní gbogbo Côte d'Ivoire pátápátá àti capital city Yamsukuru àti Abidjan àti gbogbo ìlú ńláńlá ẹ pè àfáà Al-Qur'ani ẹ béèrè nọ́mbà rẹ̀ Abidjan lẹ́ẹ̀tì bọ́ọ̀dù wọ Saudi Abuja náà lẹ́ti padà àti umura àti hajj gbogbo ẹ̀ la kó lé àfáà Abdulwahid Al-Qur'ani gbogbo ẹ̀ òun la kó lé lọ́wọ́ ẹni tó ṣe fọkànbalẹ̀ sí ni Ọlọ́run san yín lẹ́san dáadáa ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run aníwàásí kan lọ́nà ní London a sì níkan ní Ghana gbogbo ẹ̀ láàrin ìsìn sí January ńlá fẹ́ sáré yí gbogbo ẹ̀ pọ̀ kọlọ̀ njẹ́ ó ṣe délẹ̀ nífẹ̀ẹ́ ra lé aláwọn acres of land tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ ọ̀nà Ìbàdàn ṣíṣẹ́yìn ìyẹn láti nílẹ̀ tó pọ̀ a ní bíi 5,000 acres iye tẹ́ ẹ bá fẹ́ ni owó wa ò dẹ̀ wọ́n ilẹ̀ tó dẹ̀ jẹ́ níwò ni àràfà 2025 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold ẹ gbádùn àjìyìn dọ̀bà umura December à ń lọ ní December tó bá fẹ́ tẹ̀lé wa lọ à ń lọ ní parí December ibẹ̀ láwà tá a fi lo January tá a bá ń bọ̀ á ya Dubai á ṣe fàájì ń bẹ̀ fúnjọ́ méjì ká tó máa padà bọ̀ wá Nàìjíríà ẹni ń wọ́kọ̀ ẹni ń wáyà mọ̀ jẹ̀rà ká lé text message tàbí kó lo WhatsApp number ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú òyìnbó ẹ̀yin ọ̀dọ́bìnrin a nídìí lórí platform wa o àwọn ọkùnrin tí wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ nílùú òyìnbó pọ̀ o tí wọ́n nídìí ẹ̀yin obìnrin tẹ́ wà nílùú òyìnbó ẹ dákun ẹ apply ẹ kàn message wa pé I need a good husband àrò àṣírí ni àìtàṣírí èèyàn síta Ọlọ́run ó dẹ̀ provide fún yín gbogbo àwọn obìnrin tá a ní tẹ́lẹ̀ wọ́n ti marry wọn lọ àwọn tó kù tó nǹkan mọ́ ọkùnrin ló wá pọ̀ jù lórí platform ìlú òyìnbó London UK US Europe Canada ẹ message wa bákan náà àwọn tó wà ní African country àtàwọn tó wà ní Arabian country ẹ message wa ní Nàìjíríà obìnrin lọ́pọ̀ jàrá yìí lórí platform ẹ̀yin ọkùnrin ò tó nǹkan ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹ̀gbórí wọlé lọ́ọ̀yà ń bẹ nínú àwọn obìnrin tá a ní ọ̀gá sójà ń bẹ ń bẹ ọ̀gá ọlọ́pàá ń bẹ kódà fashion designer ń bẹ ń bẹ ẹni tí ń ta recharge card ń bẹ ń bẹ bó ṣe ga náà àwọn tó ga àwọn tó tún ga gbogbo wa náà láàmú jẹ́ ní gíga ilé ẹ̀kọ́ wa Royal Group of School ẹ̀ máa àwọn ọmọ yín wá bẹ̀ àwọn ọmọ náà lálùbáríkà ẹ̀sùn mọ́ ọmọ wá sílé kéwu wa Ọlọ́run bùn àwọn ọmọ náà lálùbáríkà 0057 81 81 80 tó bá di alẹ́ Saturday
ẹ pàdé mi lórí wáàsí wa mi Ọlọ́run sọ wá jùgbà yẹn lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin lókè lókè lẹ ó máa lọ lókè lókè lẹ ó máa lọ olólùfẹ́ wáàsí wa lókè lókè lẹ ó máa lọ àràfà là lọ bọ̀ níjọ́ níjọ́ la ó máa lọ.